قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى علمه ومبلغ رضاه اللهم صل وسلم على سيدنا محمد أشرف المظفر خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أكبر الله أكبر أفهم كيف أبكي النبي محمد صلى الله عليه وسلم أفى النبي كان الله تعالى عنهم أبكي أبا ربك آمين أوتيت الله أفكي àwọn afáwa tí wọ́n gbé láyé lónìí kò sí ń bá mi ṣe fún ọjọ́ àdúrà lọ kò sí ń bá mi tọrọ fún ọjọ́ ẹ̀mí gígùn lọ kò sí ń bá mi tọrọ fún ọjọ́ àlékún àlàáfíà lọ kò sí ń bá mi rú fún ọjọ́ àlékún àrísìkí lọ. láì fi kò tọ́ sí wa lẹ́nu kódà bàbá ríbi tí wọ́n kù sí. Ìwọ́n tó ṣàǹfààní lára àfáà lọ́nà tí o wá sí tí o fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ lónìí. Àbáyọ òṣìṣẹ́ ní máìkì ló ti lo òyìn púpọ̀. Tí o sì ń tó fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ lónìí, bàbá rẹ̀ mẹ́lẹ̀ tó ti kó ọmọ orílẹ̀ ìfìyà jáde ó wá rí títí fá òtún ètò wá gbé òun jáde. Ó ti ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ó sì tíjú ọlọ́run wọ́n náà sì rò pé ìjọ kẹjọ kan bọ̀ tó wà nípò tí wọ́n wà ẹ́. Allahu Akbar. Ta ló pé láyé? Ta ni ò níbi tó kù sí? Ta ló mọ̀ ẹ́ ṣe jù láyé? Ẹ dẹ́kun ta ni ó yàgbẹ́ tí ò ní rùn? Tó o bá fi gbogbo nǹkan wọ̀nyí tí wọn náà bá wò ó jẹ́ kí èrò Ọlọ́run bá bà ọ́. Kí ni ìdùnnú ẹni tó gbé tírà tó gbéwèé jáde tí wọ́n ń kà ní èmi ó ṣe wáyé lọ́dún wáyé ọmọ wo ni ò ṣe tó kù díẹ̀ káàtó fún àdájọ́ mi. Ìwọ tó ń ka lẹ́yìn sí àṣà rẹ jáde pé n tó ṣe nìí bá a bá wádìí lọ wádìí bọ̀ wọ́n náà ní n tó ṣe fáwọn tó bí ọ. Ó ṣe báyìí àkọ́kọ́ ó ṣe báyìí ẹ̀kejì bó bá wà lákọọ́lẹ̀ kódà tó o bá fojú rí ìkánú àwọn ẹni Ọlọ́run ìgbà tí ó ṣàdúrà ó ní Allahumma ustur anni aiba shaykhi. Allahumma ustur anni aiba shaykhi. Ó ní wọ́n Ọlọ́run Allahumma ustur aiba shaykhi anni. Dákun má jẹ́ fi ìṣẹ́jú kan rí bí táfà mi kù fún. Ustur aiba shaykhi anni. Ọlọ́run afá mi lè kù síbi tó pọ̀ ó lè kù síbi tó kéré àárín ìwọ àti ẹnu má jẹ́ kí mi tiẹ̀ rí èyí ìtàsí pé ẹnu mi ní ọ̀nà gbàgbàdì fáwọn. Allahumma ustur aiba shaykhi anni. Láì fi afá mi má jẹ́ máa wí jáde káráyé máa wá kí mi pé mo kú iṣẹ́. Ustur aiba shaykhi anni. Ẹ lọ bí gbogbo
ọmọ ìṣèjọjúmọ́ làwọn ọmọ yìí ṣe ń tẹ́ fẹ́. ìwọ tó ń ka jáde yìí ìwọ náà ní tó ṣe fún bàbá tó bí ọ. ìwọ tó ń wí jáde yìí ó ní tó ṣe fún ìyá tó bí ọ. yàrá nẹ́ẹ̀sì kọ̀fáàkà. yàrá nẹ́ẹ̀sì kọ̀fáàkà. kàmá tààrà kọ̀fáàkà. yàrá nẹ́ẹ̀sì kọ̀fáàkà. kàmá tààrà kọ̀fáàkà. èyí táwọn bá lé lọ́dọ̀ Mawlana Al-Sheikh Daud Al-Falla adama Allahu hayatahu. Ipe mo wà lára bàbá ó ti lé lógún ọdún. Insha Allah. Ìgbọ́lá ìfiṣẹ́ kàhádà mọ̀lẹ́nu orí. Yálà wọ́n sọ fún wa ní gbangba ni àbí wọ́n pè wá sí yàrá sọ ni pé lóòótọ́ ṣé wàá dá máa fún àwa ni àmọ́ tí wọ́n máa ń ṣe tí ò dá ni àgbọ̀nà ní bàbá ni. yàrá náà ṣùgbọ́n fọ́ọ̀kà kàmá tààrà kọfà gèéká. bẹ́ẹ̀ ni bàbá Mudiru ní Markaz. bàbá ọmọwọ́ ayáyàtọ̀ bàbá lágbègbè tòun. bàbá ọmọwọ́ ayáyàtọ̀. Ìjọ táwa ti ń bẹ pẹ̀lú bàbá wa Al-Falla. Bàbá wa ayáyàtọ̀. Bàbá ò sọ fún wa salbiyan pé Mudiru ìṣọ̀bá yìí. Láburú ẹ ṣeun. Ṣé wọ́n rí ni? Ṣé wọ́n gbọ́ ni? Kódà ibi táwa mọ bàbá dé. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ sọ pé Adàkọ̀lá ẹ̀gbọ́n tí wọ́n sọ ni bàbá lẹ́yìn ni òye. Allah. Wọ́n sọ báyìí àní tí wọ́n sọ èyí ni òye fẹ́. Kò sí tí ń ṣe wọ́n ni pé ìwọ tó fẹ́ sọ lẹ́yìn fi èèyàn tó lè free tó sọ pé ó gba ẹnu rẹ ni pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ò ní láìsí. Kéwù tó wà ń ta lónìí Sheikh Ahmed àbáwá ní ẹ̀yí ọ̀láyì kéwù pọ́ńtà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ òní Sheikh Nurudeen a lè fọwọ́ sọ̀yà bá mẹ́kẹ́wù. bẹ́ẹ̀ bá sì bí wá á púfẹ̀ fún yín pé kéwù ń bẹ àmọ́ bí kéwù ní ti pọ̀ tó kéwù àṣetánì ló pọ̀ jù ní kéwù tó ní. àbáwá láti nẹ́sìpẹ̀t. Kéwù tó pọ̀ ń ta lónìí ẹ wo àwọn bàbá yìí èmi mọ̀gbà táwọn bàbá yìí ń kéwù bàbá wa ní ìbìlì mẹ́mù ní òró náà. Bàbá ẹ má bínú amọ̀kéwù jù lọ. Ṣé ẹ bínú? Ẹ̀yin náà gbà pé àwọn ọmọ tẹ́ ẹ bí mọ̀kéwù jù yín lọ àmọ́ ṣé ìbẹ̀rù lọ́wọ́ bá tẹ́ ẹ ní àwa ni. Allah. Mọ̀gbọ́n Sheikh Zambo. Ẹ̀yin náà gbogbo fíìmù yẹn bó ti lọ. Ìmọ̀ àṣetáàlì ló kún gbòòrò nísìnyí. Gbogbo ayé wa ń fi wá wọ́n ń wo àwọn àfáà lónìí láwọ̀ sunkún àwọn sì ń wora wa à ń smile. Allah. عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال wọ́n fi kan bí ọdún mélòó sẹ́yìn lórí tó bá já ẹlọ lè kọ́lẹ̀ wọ́n ní pé àfáà kankan wá ṣe wá sí i. tó bá yá oníwàásí tí wọ́n ń pè wá tínú rẹ̀ ń dùn pé wọ́n ń pè mí tó bá yá wọ́n á zùkú láyà ń fọ́ọ̀rù. Tí báwo yóò bá sọ pé ṣéyìn tá a pè jọ wá ṣe wá sí i. Kí lẹ tún fẹ́ wí fún wa mọ́? Àríkọ́ṣe dáadáa dà lára yín mọ́. Ṣéyìn tẹ́ ẹ sọ pé ká mọ̀ bùrọ̀ wa mọ́lẹ̀ yìí dúdú wọn nìyí. Lùdáná àtàlámúná wà máa bá nílò ìrìnà. Ẹ̀yin tẹ́ sọ fún wa pé ká má ṣe pé náà lè ń fi èpè ṣe fàájì yìí. Lùdáná àtàlámúná wà máa bá nílò ìrìnà. Gbogbo àfáà tó wà ní kálẹ̀ ni mo kí. Lùdáná àtàlámúná.
علمنا أمين كنت كتركله لماذا تعلمنا وما فضل علمنا لماذا تعلمنا وما فضل علمنا قواعد فقه تفسيري كيلو إلى أن يفيدنا كل ما نتعلم إلى أن يفيدنا كل ما نتعلم. ọ̀nà mẹ́rin lànàbì fi yẹ kó yẹ wá pé gbogbo ìwọ tó bá dá sí pé ìmọ̀ tó mọ̀ ní tó fi ń ṣe ní ìmọ̀ àṣetánì lọ́nà. من طلب العلم ليماري به السفهاء gbogbo ti lọ kéwútó aláàfin gbígbàdúrà. من طلب العلم ليماري به السفهاء gbogbo ibi tí wọ́n bá dé láyé àfi kó o fi mọ̀ rẹ púùsù báwọn tó wà ń. ìtòkù sì ni pé kò mọ kéwúkéwú. يبالي به العلماء ìtòkù sì ni pé tí bá ń sọ̀rọ̀ kò gbọ́dọ̀ dún. ليبالي به العلماء ẹ̀dá tó bá nímọ̀ láyé tẹ́ ẹ bá ká a mọ́ bí títí ń fìmọ̀ fọ́ọ̀bù olódò. أو ليشرف وجوه الناس إليه وفوق كل ذي علم عليم ẹni tá a lè kà kún onímọ̀ lẹ́ni tí ò ní pàdé ẹni tó mọ̀ jù lọ. أو ليشرف وجوه الناس إليه ṣebí torí àdúgbò tí ò tóbi nǹkan tó wà lófin òpó onímọ̀ Allah torí pé àdúgbò lẹ́wù làá fi ń ṣe é nígbà tó yẹ pé gbogbo ohun tó fi ọdún mẹ́wàá tú fáwọn èèyàn kọjá ẹ̀yà tó ń bìlá mẹ́rin. ليبالي به العلماء ìtọ́lẹ̀ wọn fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kìíní. أو ليشرف وجوه الناس إليه ta kéwù bí wá sí lákè. ليشرف وجوه الناس إليه ẹ wo bí ẹ̀fọ́ àwọn aláàfin gbígbàdúrà ẹ wo bí wọ́n ti ṣe program tí gbogbo èèyàn sì gbádùn wọn bí ẹ bá fún àfáà mi ní fèrè àfáà yẹn gba ìlú jù ẹ kò gbádùn lọ́pọ̀ gba yìí bí ó ti tẹ àfáà yẹn ní ọ̀nà wa. ó lè ní èrò ní pé òfin ìdè wa ń dìde ẹ̀dẹ̀ wa ń káwọ́ sókè kí ni alẹ́ fún gbogbo yẹn ṣe àní ẹja ń nẹ́bí bọ̀. ليشرف وجوه الناس إليه àwa rẹ̀ mú ara wa sínú. ẹnìkan dídì sọ fún mi ó ní over 11 years tóun ti ń ṣọ́ mi. tóun ti ń ṣọ́ mi. tí ń wá tóun tí ó fi tẹ̀lé. ó lè rí i àníyàn tó wáyé pé àníyàn kó fi tú mi ṣe ni kò bá ti rí i tipẹ́. n tó dàrú mọ́ lọ́wọ́ ni pé tó wáyé pé tí alógàlà ń tú tí lógàlà fẹ́rẹ̀ nù. ó wá ní ẹgbẹ́ ọ̀rọ̀ mi ra sùlọ̀pà. wọ́n ní wàá gbọ́ ọ̀rọ̀ mi ra sùn yìí ìwà nígbà ṣàlàyé bọ̀rọ̀ nìkan àwọn àṣàlàyé fún gbogbo ayé. ليشرف bí àwọn ọ̀nláìn dìrásà mi láti dàṣẹ láì. وجوه الناس إليه wàláì àwọn ṣàlàyé mírásù yìí dárí kan asbatọ̀ kọ́tìnẹ̀ láti Saudi làfáà náà ti fi tí àwọn ẹṣẹ́ síbi bí mo gbádùn tó ń sọ tí gba ilé yìí yóò tún kún tó ń lọ. ليشرف وجوه الناس إليه ibi tó bá ti pàdé mi tí mo wá ń fọ́ọ̀bù pé mo mọ kéwú tí mo fi kéwú fọ́ọ̀bù mú jáde òre. ليشرف وجوه الناس إليه tí wọ́n bá fẹ́ yẹ kó yé mi pé o mọ kéwú màá ní alihamudulilayi àwọn bá pùsù pé mi ò mọ̀. Allah ibi kó fẹ́ rí bí nìpín ò máa jẹ́ kó yé ẹ pé èyí tó mọ̀ yẹn gan kò yé ẹ. ليشرف وجوه الناس إليه ọ̀gá àmọ̀ ṣé wàá Ahmed àfi ń dájú àwọn èèyàn ni pé àmọ̀ wa sọ láì sí àkàtúntẹ̀ àfàtẹ́ ń tẹ̀lé yìí kò mọ̀ kẹ̀kẹ́. lóòótọ́ ó lè má mọ̀ tó
àmọ́ stìjábà tó wà lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ tiẹ̀. àwọn tí wọ́n ń tẹ̀lé tí ò bá ní tí wọ́n rí ni wọ́n ti padà síbẹ̀. lóòótọ́ onífọ̀sáhà òun tún yé wọn àmọ́ tó bá tẹ́wọ́ kì í gbàbọ̀rọ̀. ẹni tí wọ́n sì ń tẹ̀lé yìí ó lè má ní fàṣáà tó àwọn tó bá ní fàtíà àwọn náà yóò fàtà gbogbo nǹkan fún wọn. sọ̀rọ̀ ìfọ̀jú ànáàsì lẹ́yìn fáwọn àfilẹ́. ẹ̀rọ bá nẹ́bí sọ ànẹ́bí sọ wúwà fún mi. àwọn bàbá wọ̀nyí èmi máa ń wo gbogbo orú wọn kàn án jókòó pé ẹnu wọn bá tí wọ́n mẹ̀yẹ ìbẹ̀rù náà wọn bá já a. tẹ bá sì sọ pé tọ ẹ mọ kankan wọn làwọn gbà fún wọn. ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí òun gángan dẹ̀ ní kókó abáwọn àlùjíyẹ̀ ni a ti sọ wáàsí ṣíṣe di ká máa fi káṣe fọ́ọ̀lù lóṣù wọ́n ń sẹlẹ̀bírẹ̀tì pé yẹn 1 million wò àwọn náà 1 million tó wọ ìlú àwọn tó ń ṣe pèfè gbélé ní ibùdó sì tẹ́lẹ̀ sí dátà ó wà náà tí wọ́n kà mọ́ 1 million yìí. kí ló kàn ìyẹn bí ló wà nẹ́bì ẹ sọ Facebook page Sheikh Adam ẹ sọ Facebook page Sheikh Kamaluddin Adabi ẹ sọ bí tí babalágbàjì kẹsọ ibi wà sí tí wọ́n ní. méjèèjì kan ló wà nílẹ̀ ni tó bá gbé tọmọlúwàbí wa á fi pàdé rẹ̀ tó bá sọ pé àṣàyàn aláwa náà ní agbè pamọ́ ní tó bá bẹ̀rẹ̀ ẹ̀ lọ́pọ̀. bàbá wa àwọn bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbàtí mo fẹ́ kí bàbá ti lọ lè kí ìmọ̀ ọmọ yìí mi náà ọlọ́run mọ̀ tóbi lọ́ba. ìdí wọ́n ń pè láti bọ̀ tọ́ dáadáa ni. yẹn fi àyà kan sí kí n sọ fún ilẹ̀ sàlámù alaykum. sàlámù alaykum bima sabartum. kankan bá àfàà mọ̀ fọ́dọ̀ sọ. sàlámù alaykum bima sabartum. ẹ̀wọ̀n tẹ́ farada. sàlámù alaykum bima sabartum. àwọn mọ̀gbọ́n tẹ̀ ń gun márùwá. sàlámù alaykum bima sabartum. bẹ́ẹ̀ tí wọ́n ń gun márùwá yẹn tó ọdún mọ̀gbà tẹ̀ ń lọ lókè. sàlámù alaykum bima sabartum. ọba wa sàlámù ayé pẹ̀lú gbogbo ń tẹ́ farada pátá. sàlámù alaykum bima sabartum. fanima kibadar. subhana rabbika rabbil izzati amma yasifun.